Àwọn akọsẹmọsẹ dókítà nílùú Abuja fagile iyanselodi. Àgbáríjọpọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ní olú-ìlú orílẹ̀-èdè yìí Abuja ti fagilé ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé ní ọjọ́ Friday tó kọjá. Ìkéde yìí wá látẹnu ààrẹ ẹgbẹ́ náà Dokita Awon ní ọjọ́ Ẹtì. Ó ní gbogbo ọmọ ẹgbẹ́ yóò bẹ̀rẹ̀ iṣẹ́ padà lọ́jọ́ Ajé ọjọ́ Monday ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí ní dédé agogo 8 òwúrọ̀. Ó sọ síwájú pé ìfagilé ìyanṣẹ́lódì ọ̀hún kò sẹ́yìn bí ìgbìmọ̀ ilé aṣòfin ilẹ̀ wa Nigerian Senate Committee àti mínísítà fún olú-ìlú orílẹ̀-èdè yìí Wilson Wike ṣe dá sọ̀rọ̀ náà. Àmọ́ ṣá Dókítà Awon sọ pé kò sí ìkankan lára ohun tí àwọn ń jà fún tíjọba ti mú ṣe, ṣùgbọ́n àwọn nírètí pé mínísítà Wilson Wike yóò fi wọ́n sọ́kàn.